òwe. Òwe pọ̀, òwe lè ní ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ nílẹ̀ káàrọ̀-o-jíire. Àmọ́ kí ni nǹkan tó ń jẹ́ òwe? Kí ni òwe gangan nílẹ̀ káàrọ̀-o-jíire? Òwe jẹ́ ọ̀rọ̀ àgọ̀ lẹ́ni tí ò ní làákàyè tó máa ń lò láti fi ẹ̀yọ́nú rẹ̀ hàn láàárín àwùjọ. Òwe dàbí call and response ni. Ẹnìkan máa gbé, ẹnìkan máa gbà á. Fún bí àpẹẹrẹ, bá mi na ọmọ mi, bá mi na ọmọ mi. Tí ìbá ṣe pé làákàyè sá fún èèyàn, tí èèyàn bá sọ wípé bá mi na ọmọ mi, ó ṣòwò wípé apá ìyá ọ̀ka ni. Tó bá pa wọ́n dànù ni. Tó túmọ̀ sí wípé bá mi na ọmọ mi, apá ìyá ọ̀ka. Ilé ọba tó jó, gbèsè ló dálẹ̀. Torí tí ilé ọba bá jó nínú ìlú, wọ́n máa fẹ́ renovate ẹ̀, wọ́n máa fẹ́ tún kọ́. Ẹ̀ẹ́dẹ̀ lè expect bóyá ilé tí wọ́n ti kọ́ láti 1976 tẹ́tí gbogbo owó tó parí ẹ̀ kò wọ 50 naira. Tó wá fẹ́ láti tún kọ́ nínú ayé òde tó yẹ kí mansion ni, owó ńlá ni gbèsè ní fún ìlú. Gbogbo ìṣàkọọ́lẹ̀ ibi tí yẹ kó wọ̀ kò ní wọbẹ̀. Ìdí ilé ọba tó jó tó fẹ́ tún kọ́, ìyẹn ni pé ilé ọba tó jó gbèsè ló dálẹ̀. Àpẹẹrẹ tí mo máa fi kásẹ̀ gbogbo ẹ̀ lẹ́ni, igi gọgọrọ má gún mi lójú, igi gọgọrọ má gún mi lójú. Tí o bá ní làákàyè wà á dọ̀jú ẹ̀. Torí o ò ní lè dúró kí igi gọgọrọ yẹn kó máa bọ̀ kó wá gún ẹ lójú. So máa ní láti dọ̀jú ẹ̀. Òwe àkọ́kọ́, bá mi ná ọmọ mi, apá ìyá ọ̀ka. Òwe ìkejì, ilé ọba tó jó gbèsè ló dálẹ̀. Igi gọgọrọ má gún mi lójú. Màá dọ̀jú ẹ̀ ni. Ẹ ṣé.